Ẹ káàsán gbogbo lé mo kí gbogbo ọmọ káàárọ̀ òjìrì. Citizen wa Ẹ̀gúnrì mú ló ń bá yín sọ̀rọ̀ láti orí Oduduwa TV radio. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ ṣe ìrànlọ́wọ́ tó ṣe pàtàkì fún gbogbo wa lápapọ̀. Ṣé rí kíní petition tó wà ń ta yẹn, ẹ bá wa tọwọ́ bọ̀wé. Ẹ tọwọ́ bọ̀wé, ẹ bá wa sign petition yẹn. Ẹ tọwọ́ bọ̀wé, ẹ sọ fún àwọn èèyàn wa, ẹ gbé káàkiri, ẹ polówó ẹ̀. Ẹ̀yin tẹ́ bá ní fóònù tí àwọn èèyàn tẹ́ lọ bá àwọn èèyàn ní àwọn àdúgbò yín, ẹ bá wọn lọ sọ̀rọ̀ lórí petition yẹn. Ẹ jọ̀ọ́ ẹnìkan tọwọ́ bọ̀wé. A nílò àwọn èèyàn mílíọ̀nù 5, 5 million 5, kí a pariwo kíní, ó ṣe pàtàkì. Òmìnira la fẹ́ gbà. Ẹ jẹ́ kí gbogbo wa ká tọwọ́ bọ̀wé. Ẹ jọ̀ọ́ mo rọ̀ gbogbo wa. Bẹ́ẹ̀ bá ṣe ń rí ètò kíní yìí, ó wà nísàlẹ̀. A ti pin ní link yẹn sísàlẹ̀. Kẹ́ bá wa sign petition yẹn. Ẹ bá wa sign petition yẹn báyìí. Ó ṣe pàtàkì gan ni. Petition Yoruba Nation ó ṣe pàtàkì. Ẹ ṣeun a dúpẹ́. Kò ní sí wa kò ní rẹ̀ wá o.